lẹ́yìn ayẹyẹ ọjọ́ yìí ní ààfin Ọ̀ràngún-Ìlá tí onípòpò jáde ìpèbí tí kábíyèsí Ọ̀ràngún-Ìlá sì fún ní adé ní ọjọ́ kejì. Adé yìí ni kábíyèsí Olówu sọ wípé òun ni adé tí àwọn ó dé fún onípòpò ní ọjọ́ tí wọ́n fẹ́ dé ládé ní ilẹ̀ olómìnira Benin. Ọjọ́ yìí, ọjọ́ kejì rẹ̀ òun ni ẹ̀ ń wò yìí tí kábíyèsí fi fún onípòpò ní adé. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ díẹ̀ níbí ká tó tẹ̀síwájú ohun tó ṣẹlẹ̀ ní ààfin Alára àti Ajero. Nínú fídíò yìí ààfin Alára la ti fẹ́ fi nǹkan hàn wá àti ààfin Ajero, ṣùgbọ́n a gbé lèyí síbẹ̀ kí ẹ lè mọ ibi tí a bá dé àti ibi tí a ń bá lọ. Lẹ́yìn náà ni ẹ ó wá rí fọ́nrán míì lẹ́yìn fọ́nrán yìí tí ẹ ó ti rí ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́, ẹ rí ohun tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Olúgbọ́n, ẹ rí ohun tó ṣẹlẹ̀ lọ́dọ̀ Àrẹ̀sà tí Àrẹ̀sà pa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ sì ni ẹ ó rí ohun tó ṣẹlẹ̀ ní gbogbo ibi tí a lọ. Ìpínlẹ̀ Ògùn ni a fẹ́ parí ẹ̀ sí ní on the 17th of November 2024. Ìyẹn ni ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá lọ́dún tí a wà yìí ni a fẹ́ parí ẹ̀ sí ààfin Olówu ti Abẹ́òkúta. Kí ló fà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé nínú ìtàn a mọ̀ pé Olówu ni ẹ̀gbọ́n láàrin àwọn ọmọ Kànbí méje. A sì ti sọ pé ọ̀dọ̀ Olówu òun ni a fẹ́ parí ẹ̀ sí, tó yẹ pé tí wọ́n fẹ́ dé adé tí ẹ rí ní orí onípòpò yẹn, Olówu àtàwọn ọba tó kù àti ọba Ọ̀ràngún-Ìlá gbogbo wọn fẹ́ pawọ́pọ̀ fi dé adé yẹn. So ilẹ̀ ààfin Alára ni a wà báyìí, ni à ń wọlé sí ilé ní ọ̀dọ̀ kábíyèsí Alára. Níbí ni ẹ ó ti gbọ́ àwọn ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ tó lágbára, ọ̀rọ̀ tó wà ń bí kí gbogbo akẹ́kẹ́ tí kí a gbọ́, nítorí pé nínú fọ́nrán yìí a ní gbọ́ lọ́nà méjì. Ọ̀dọ̀ Alára ń bí láti máa gbọ́. Ní ọ̀dọ̀ Ajero, ọ̀rọ̀ tájero sọ nìkan lẹ máa gbọ́, nítorí pé kí ni apá méjì pọ̀ sójú kan. Ọ̀rọ̀ kan náà tí wọ́n sọ ní ọ̀dọ̀ Alára ni wọ́n sọ ní ọ̀dọ̀ Ajero. La fi gé ọ̀rọ̀ yẹn kúrò, la fi ọ̀rọ̀ Ajero nìkan sí inú fọ́nrán yìí. Ẹ wá gbọ́ ohun tí bàbá wa kábíyèsí Ajero tí wọ́n sọ, ẹ dẹ̀ gbọ́ ohun tí bàbá wa Alára sọ, ẹ gbọ́ ohun tí àwọn bàbá wa sọ. Àwọn náà kíra wọn yẹn, Alára kí oníṣàbẹ̀, bẹ́ẹ̀ sì ni Alára wá kí onípòpò. Alára ti kí Aláké tó kọjá, Alára ti kí gbogbo àwọn ọba tí ó kù náà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ohun tó ṣẹlẹ̀ ní ibí. Kábíyèsí o. Ẹgbẹ́ fún wa kábíyèsí. Ẹ kú ewu ọ̀nà. Ìlà àti àfẹ́mi yín o. Ojú àtàní lóògùn náà máa bá yín. Ìrìn àjò tí a ṣe wá kábíyèsí. Ìrìn àjò ìtàn, historical visit ni ó jẹ́ sà. Because àwọn ọmọ yín tí wọ́n wà ní Ìkòdókò Benin tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n yín Ọ̀kànbí, mẹ́ta ló wà ní Ìkòdókò Benin. A ní Alákétu, a ní Oníṣàbẹ̀, a dẹ̀ ní Onípòpò. A tún ní ọba kan ní Àjàṣẹ tí ẹ wá fi jẹ sà ní last 6 years. Ọba Alájàṣẹ ti Port Novo tí ẹ fi wá sà. Àwọn ọba ńlá mẹ́rin tí a ní nílẹ̀ olómìnira Benin. So ìdí tá fi mú àbá wá ní pé ká máa ṣe ọba tó bá jẹ ní ọba tó bá wàjà nínú mẹ́rin yẹn, wọ́n máa kọ́kọ́ máa ṣe ìpèlé ní ilé ní ọ̀dọ̀ Ọ̀ràngún. Tí wọ́n kọ́ ọ̀dọ̀ Ọ̀ràngún, wọ́n wá lọ́dọ̀ yín Ajero, Olúgbọ́n, Àrẹ̀sà, Ọwábùkún, gbogbo ẹ̀yìn olùdó àti wọ́n ní ìjọba pátá wọ́n fẹ̀lẹ̀ tẹ ibẹ̀. Ìdí tá fi ṣe bẹ́ẹ̀ ni wípé a ní àwọn ìran kan ní ọ̀dọ̀ Ọlọ́run tó yẹ pé iṣẹ́ wọn ni wípé kí wọ́n máa gba àwọn ààfin wa. Tí wọ́n bá ti gba ààfin Yorùbá tó jẹ́ ààfin ńlá báyìí, kẹ́ tó mọ̀ láàrin ọdún méjì mẹ́ta mẹ́rin, wọ́n máa kó àwọn èèyàn wọn sí gbogbo ìlú tó wà ní abẹ́ ààfin yẹn. Nítorí pé wọ́n máa ti ní àwọn èèyàn wọn ní gbogbo ibi. Torí plan yẹn ti wà láti tọ́jú 200 years ago ni plan yẹn ti wà, ní plan sí. So wọ́n ti gbin àwọn èso wọn sí gbogbo ààfin àwọn ọmọ Odùduwà pátápátá ní ọ̀dọ̀ wa lọ́hùn títí kan area Èkó, Ọ̀yọ́, gbogbo ibi gbogbo country, gbogbo state àti Ògùn state, gbogbo state tó ní báńdì pẹ̀lú wọn ni wọ́n ti gbin àwọn èso yẹn sí. So tí wọ́n ti lè rí ìkan ńlá kan gbà báyìí, the next ni pé ọmọdé pé àwọn bàṣẹ́ ń kó àwọn èèyàn wọn sí àwọn ibi tí àwọn èèyàn ti wà tẹ́lẹ̀. So ó ṣẹlẹ̀ sí èmi ló fà á tí mo fi ní àìdí, ó ṣẹlẹ̀ sí kingdom tiwa ní area Lagos state níbi border side.
ni mo fi rí àìdí ẹ̀ lẹ́nu. Mo wá rí pé ó wá ń ṣẹlẹ̀ sáàkì àwọn bàbá wa tẹ́wọ̀n pé nínú ìtàn lọ́balọ́ba wa nílẹ̀ lómìnira Benin kò sí Council of Yorùbá Ọba tẹ́lẹ̀. 2002 ni èmi bọ́ sí díẹ̀ 2003 títí dé 2007 mo wá sọ̀tì láti lọ sí gbogbo ààfin ilẹ̀ Yorùbá tó wà ní Benin ni mo wá ní pé kí á ní Council of Yorùbá Ọba. So mo wá sọ fún late Ambassador Ṣẹ́gun Olúṣọlá àti gómìnà Ṣùgbọ́n Ẹ̀dẹ́nì nígbà yẹn àwọn wá assist wọ́n wá dá kọmitì kan sílẹ̀ ní Ogun State wọ́n pè ní Royal Vanguard kọ́ máa ṣe pẹ̀lú wa báyẹ̀ ṣe títí títa fi ní council yẹn ní tàwa launch council in 2010. So nígbà tí a launch council in 2010 ìgbà tí bẹ̀rẹ̀ sí mójútó àwọn ọ̀rọ̀ wa díẹ̀díẹ̀ bọ̀ nígbà tí Alákétu wá wàjà a ti rí pé wọ́n fẹ́ gbà lórí pé ìran tó kàn àwọn egun yẹn ti mú egun àwọn ìran tàà ń wí yìí wọ́n ti wà nínú ẹbí yẹn bí wọ́n ṣàṣẹṣe òwúrú wọ́n bá Aláàfin 2018 wọ́n gba ààfin Alákétu. So lọ́wọ́lọ́wọ́ báyìí ní àti Alákétu ní ìpọ̀lọpọ̀ egun ló wà ní ilẹ̀ lẹ́yìn tí àwọn ìyá mi ṣe lọ install rẹ̀ náà ṣe wá rí pé òótọ́ ni ohun tí mò ń sọ but wọ́n ti install ìbò síbẹ̀ but àwọn kábíyèsí wa lọ́balọ́ba wa tí jẹ́ ọba Yorùbá tó wà ní ilẹ̀ gbogbo wọn lọ́mọ bóyá ìṣẹ̀lẹ̀ wọn bá egun yẹn ṣe. So Alákétu tí ẹbí yẹn wá yàn òun ló wà pẹ̀lú wa títí di ìsín àwọn ni Alákétu tí ẹ̀ ń wò ní so Alákétu tí a ń wò yìí sí ìtaná àwọn sí Alákétu wọlé ta ní ilé lọ́gbọ́gbọ́ ìgbìlú wà ní ilé tó kílèmù Yorùbá wọ́n máa ń kílèmù Yorùbá tó pé orúkọ Yorùbá ni wọ́n máa ń tẹ̀wọ́ra wọn lórí wọ́n máa ń tẹ orúkọ Yorùbá mọ́ àwa lórí so ìṣẹ̀lẹ̀ ní ààfin Alákétu the same thing náà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní ààfin Oníṣàbẹ̀ àti 350 years ago ni wọ́n ti gba ààfin Oníṣàbẹ̀ tí wọ́n fún wọn mọ́ títí di 2000 ìgbà wọn ni amúṣùjẹ ìdẹ́kùn tó wájà 2005 until 2005 lọ́sẹ̀ wá yarí tí pé akílódé àti 350 years ago alébẹ́kẹ́ bá wá ṣe ibẹ̀ díẹ̀ kí ló bá wọn ṣe gba ààfin Oníṣàbẹ̀ ni wípé wọ́n alágbára kan wọ̀lú ẹnìkan invite ẹnìkan òun láti jẹ ọba yẹn wá invite alágbára kan sílùú àwọn ọ̀dọ̀ dàbí ọgbọ́n wọ́n wá da nǹkan burúkú sílùú atẹ́kùn gbé èèyàn lọ èdè gbé èèyàn jẹ kíní kan èèyàn mísì nílùú àwọn ìwé ń wọ̀lú so ọba wá pè wọ́n pé kán wá dífá báwọn ṣe gba ààfin ọ̀dọ̀ wá dífá yẹn Ifá wá ní pé kí ọba keje Oníṣàbẹ̀ keje nígbà yẹn ló wá ní wọ́n ní pé kó fi àrẹ̀mọ ẹ̀ méjì rúbọ kí ilé bá túbà kó lè bá túnṣe ní ọba bá fi àrẹ̀mọ ẹ̀ méjì rúbọ lẹ́yìn tó bá fa àrẹ̀mọ méjì rúbọ wọ́n ti gba ìsàn sọ́ba lára nìyẹn gbàtọ́ bá kúlẹ̀ tó bá máa kú ọ̀pá ní kótó òun ò náà mọ́ àwọn ará bíi tó bá wọn fẹ́ gbà wọ́n lẹ̀ tí ìlú òfin bàjẹ́ mọ́ àwọn nìkan bá wá di ìlú mú fúngbà díẹ̀ gbàtọ́ bá wàjà àwọn yẹn wá di ìlú mú láti 350 years yẹn wọ́n ti ń di ìlú mú wọ́n jẹ Sábẹ̀ kínní wọ́n jẹ Sábẹ̀ kejì tí wọ́n jẹ lórí 12 gbàtọ́ lórí 12 ni àwọn wá yarí pé àkílódé ìlú sì mọ̀ta ara wọn local government chairman mọ̀ pé àwọn náà nílùú àwọn náà nílẹ̀ wọ́n yẹ fi wọ́n lẹ̀ ní Oníṣàbẹ̀ ti jẹ́ méjì nìyẹn so nílùú Sábẹ̀ lẹ́nu ọba méjì ló wà ní Sábẹ̀ so àwádẹ̀ yìí kí ni àfọwọ́mú èyí tó jẹ́ original ṣẹlẹ̀ àníyàn nísìn now ní ààfin Onípópó 2013 ní 2012 tí a fẹ́ ṣe ṣọ̀kan ọmọ Odùduwà méje ní ọ̀dọ̀ Ògúnìlá ni mo rí pé ààrí ààfin Onípópó náà àwọn àmọ́ àsopọ̀ mọ́ ẹ́mbásì Nàìjíríà àtàwọn ìṣúná mélòó kan aṣáwà àríbẹ̀ pàtàrí ibẹ̀ àrí àti Onípópó so láti 450 years ago ni wọ́n ti stop kingdom Onípópó àti 450 years Onípópó ti jọba mọ́ àfi Onípópó tó wá ṣe ìdí nísìn láti dé adé so láti 450 years Onípópó ṣẹ̀fẹ̀ dé adé nísìn ni now nígbàtí Onípópó tó wàjà tí a mú wálé ńgbà yẹn ó wàjà wọ́n fẹ́ gba ààfin yẹn àwọn bàbá wa àwọn bàbá mẹ́ta àwọn méjì wà kábíyèsí Ògúnbà kábíyèsí Ọ̀rìjẹ̀ kábíyèsí Oníṣàbẹ̀ láwá gbéra so nígbàtàrí wọ́n fẹ́ gba ààfin Onípópó táyẹ̀ṣẹ̀ discover táyẹ̀ṣẹ̀ rescue wọ́n ní mọ́tò mọ́tò máa fi ń pa àwọn ọba yẹn tó máa ń gbà bẹ̀ tó máa ń gbà oníkọ́sì tó máa ń pa wọ́n ní máa fún ọkọ̀ ìzìn
alágàṣe pọ̀dúnwò tọ́lọ̀ ìsọ́ náà gan onípọ̀dúnwò tó ti lè jẹun fún poison the same thing àwọn náà so tó bá ti rẹ́rì báyìí tó máa ń ṣe nìyẹn so nígbà tí ó ní pé wá wàjà tó lọ bá wàjà lọ́wọ́ di pé àwọn láti ní Togo wọ́n bá sọ mọ́ gọ́ọ̀mẹ̀ntì wọ́n bá kó fún gọ́ọ̀mẹ̀ntì kí àwọn tó wá install lọ́kọ̀wé sí wọn fún àwọn wa jókòó síbẹ̀ gbà tó wọn wá pè mí àpè àwọn kábíyèsí wa àwọn àjọ lọ àwọn ọba gọ́ọ̀mẹ̀ntì officially akọ̀wé make appointment amity government aṣàlàyé fún wọn a ní pé láti ilé èmi dúró gẹ́gẹ́ bí mo ṣojú gbogbo èèyàn bá tẹwà nílé mo sọ́njẹ́ ẹ̀rọ ní fídíò ní láti ilé o àwọn bá wá níbi kẹjọ kẹ máa ṣe ohun tí wọn kì í ṣe ń bí ohun tó máa ń ṣe ń bí ni tọ́ba bá ti wàjà wọ́n á mú ifá fi ọba nídìílé tó kàn ẹjọ́ ẹ ṣe bó ṣe ẹ̀kẹ́ ṣe ní ìjọba wa dá wa lóhùn padà wípé ọlá wíwá tí a wá ẹ̀yin ẹ sọ kábíyèsí kí ni ìjọba sọ. wọ́n ní ọlá pé a tètè dìde sídìí ọ̀rọ̀ yìí ni ọlá ni àjẹsẹ́ omi àwọn fi jáwọ́ ọ̀rọ̀ náà sílẹ̀. wípé àwọn oníṣẹ́. ní ìlú gbọ́yọ̀ tó pàṣẹ fún ààfin Onípòpó ní ìlú Ẹ̀vẹ́ súnmọ́ Grand Popo òun ìlú tó tẹ̀lé Grand Popo ní ibi tá à ń pè ní Ẹ̀vẹ́ yìí orúkọ èdè wọn ibẹ̀ la máa ti rí Arúgbá ibẹ̀ la máa ti rí Amósù ibẹ̀ la ti rí Akápò àwọn ẹbí làwọn dárúkọ yìí nísìnyí ọ́fíìsì mìíràn la wà yìí tí a ti fẹ́ ṣe ìpàdé lórí báwo ni wọ́n yẹ fẹ́ dé adé Onípòpó fún ẹni tí ó yẹ ẹ ká gbọ́ látẹnu àwọn bá ń ṣàdúrà lọ́wọ́ ṣùgbọ́n ká gbọ́ látẹnu Mayor lẹ́yìn àdúrà yìí. àwọn alálẹ̀ wa wọ́n gbọ́ ìta wí òun tó dàṣẹ àwọn àṣẹ. Monsieur le maire, I salute you. Mo kí yín pé ẹ kúlé ní ìlú Grand Popo. Èmi ọmọ yín, Yorùbá ni mo fẹ́ sọ̀rọ̀. English, English. I am your son, the same lineage with you people here, but I work with our father to serve them, then to make sure everything is alright. So my name is Tolulashe Oguntosin. Tolulashe of Ajashiri Kingdom, and then for the whole Yoruba Benin Carib. From the Ile-Ife, everybody came from Ile-Ife to every part of the world. The king of Ile-Ife, Kábíyèsí Ọọ̀ni of Ife, said I should greet you. Wọ́n ní ká kí yín, ká ṣe yín pẹ̀lẹ́. Wípé ohun tó ṣẹlẹ̀ níbí sí what is. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a sọ fún wọn ní ọ́fíìsì Mayor níbí kó tó di pé ẹ máa gbọ́ ohùn Mayor a máa fò lọ sí orí ohùn Mayor nísìnyí ká lè bá rí ibi tá à ń lọ bọ̀ tó bá rí inú ọ̀rọ̀ mi olóyè Tolúlàṣẹ ẹ máa rí wípé mo dárúkọ Kábíyèsí Ọọ̀ni bẹ́ẹ̀ sì ni Kábíyèsí Ọọ̀ni ò rán wa níṣẹ́ o wọ́n sọ fún wa nígbà yẹn pé ká fi àwọn sílẹ̀ wípé kí n lọ bá àwọn ọmọ Odùduwà àwọn náà máa yanjú ìṣòro ọmọ Odùduwà ìdí nìyẹn tí mo fi lọ bá Kábíyèsí Ọ̀ràngúnléèlà Alára Àjèrò Ológbọ́n Àrẹ̀sà ìgbà yẹn nígbà táwọn wòye Oníkòyí ti Ìkòyí ilé àwọn náà wọ́n wà láyé ńgbà yẹn mo lọ bá gbogbo wọn àwọn náà ní pé òkè bó bá yẹ jẹ́ o àwọn á bá wa dá sí ìdí nìyẹn tẹ́ fi rí ohun tí à ń ṣe níní tó fi jẹ́ pé ọ̀dọ̀ Ọ̀ràngún ni a ti lọ ṣe ìpèbí ṣùgbọ́n ẹ yẹ ká tẹ̀síwájú ká tẹ̀ gbọ́ nǹkan tí Mayor yìí sọ agbẹ́yìn lọ sínú ọ̀dọ̀ Mayor ń bí kẹlẹ̀ bá rí ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tí a ń sọ pé àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé olóyè Tolúlàṣẹ lọ ja ogun yìí òótọ́ ni ogun tajà lóòótọ́ ló mú mi gbé fídíò yìí wá sí ibi ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí Mayor sọ gangan ká fi gbogbo àròyé tí Tolúlàṣẹ ń sọ ká fi yẹn sílẹ̀ náà. Mais nous encourage à ne pas réellement nous dévier de cette voie que vous avez. Ǹjẹ́ gbogbo wa gbọ́ ohun tí Mayor sọ ó ní pé wíwá tí a wá ló ní ká má jẹ́ kí ló jẹ́ káwọn má ṣe ìṣekúṣe ẹ tún gbọ́. Nous encourage à ne pas réellement nous dévier de cette voie que vous avez. Ẹ wo bí ọba yìí ṣe ń mirí nígbà tó gbọ́ ohun tí wọ́n wí ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí i.
sommes fiers de vous. Kí a tó tẹ̀síwájú ní ohun tá à ń sọ ní ààfin alára, nínú iṣẹ́ wa ta ṣe ta fi gbé òfin tuntun kalẹ̀ ní inú ọ́fíìsì mayor àjẹkẹ́wò bẹ̀yẹn, ẹ ká wá wò nínú ààfin àwọn onípòpó ń bí ta ti gbé òfin yẹn kalẹ̀. Tẹ́ bá wo tó kọ síbi ẹ máa rí pé wọ́n kọ Palace Royal kìíní kan, tẹ́ bá wo wọ́n kọ Sa Majesty mẹ́tọ́ ní bàbá Hausa, àwọn ni à ń pè ní aláùsá Elekeche. Ẹ̀rí èyí tó tẹ̀lé ní Elekeche kí ni ká ṣe, ó di orúkọ ọba aláùsá kí ni ká ṣe, òun náà pè ní Elekeche. Nísìnyí tẹ́ bá wá sí ọwọ́ ìsàlẹ̀ ẹ máa rí pé wọ́n sọ pé onípòpó yẹn pọ̀pọ̀ ni pàtó ní aláùsá kí ni ká ṣe, nítorí pé àwọn òyìnbó kì í fi dot sí abẹ́ ó tọkọ pòpò náà fi pè ní grand pòpò, àmọ́ pàtó ní pé aláùsá kí ni ká ṣe ó ní kí wọ́n máa pọ̀ sí, nítorí pé ogun tó wọlé bá wọn gbà yẹn. Àmọ́ ìtọ́kọ́lá fẹ́ sọ lẹ́nìí, a fẹ́ kí ẹ mọ bí a ṣe gbé òfin sí ìlú grand popo àti àwọn ìjọba àtàwọn ọba tó fi gbà wọlé pé kó ní gbogbo kókó wá bẹ̀rẹ̀ pèbí ní Nàìjíríà tó bá ti yan ní pópó. Gbogbo àyàn arákùnrin tẹ́ ń wò yìí tó kọjá lọ yìí tó wọ tó fún tó ń lọ yẹn, ìgbà yẹn wọn tí mọ̀ pé òun náà máa yàn ní Ifá máa mú lóní pópó, àmọ́ òun ló ń ṣe akitiyan jù láàrin ìlú. Ẹ jẹ́ ká tẹ̀síwájú kẹgbọ́n kan tó ṣẹlẹ̀ ń bí. Ọba tí ẹ̀ ń wò yìí tí wọ́n múrùkẹ̀ rẹ̀ sí orí ìkànnù onílù yìí, ohun tó ṣẹlẹ̀ sí ọba yìí ní ó kù ọ̀la sí ọjọ́ yìí, irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí èèyàn kó dìde kúrò nílé. Ó bọ́ sínú mọ́tò láti máa bọ̀ ni wọ́n bá sọ fún pé ìyàwó ẹ̀ ti kú, ó láti bọ́lẹ̀ nínú mọ́tò, ó dẹ̀ ṣètò bọ́n yẹn máa sin ìyàwó ẹ̀, ó dẹ̀ gbéra lẹ́ẹ̀kan náà ó ń bọ̀. Ìjẹ́ pé ó lágbára díẹ̀, ẹ máa rí ìtàn yín lẹ́kùnrẹ́rẹ́ ní iwájú. Ẹ jẹ́ ká gbé fídíò yìí fò lọ sí ibi tí wọ́n ti sọ nínú ààfin ta ti mú òfin yẹn kalẹ̀ tí wọ́n ti gbà wọlé ní ọjọ́ tí ẹ̀ ń wò yìí, ọjọ́ 6 oṣù kejì ọdún 2021. Òfin ta tẹ̀lé yìí ta wá ń ṣe lénìí, àwọn bàbá tó ń jà náà ni ta fi jẹ àjàyè yìí ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn ní ibi bí Tolúlàṣẹ ṣe mú àbá yẹn wọlé tí Ògbón rẹ̀ sì gbà wọlé. Òun la wá ń ṣe lénìí, òun tẹ̀lé máa ṣe títí láéláé. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn ní ṣókí ń bí ká wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Kábíyèsí Alára. Ṣé rí báyìí pé nígbà tí a rìnrìn tó yẹ ká rìn, owó tí ẹnìyẹn gbé kalẹ̀ tó jẹ́ owó tó pọ̀ bí 25 million naira, wọ́n dá owó yìí padà fún ìjọba, dá owó yìí padà fún wípé àwọn ò ṣe ìṣekúṣe. Ẹ jẹ́ ká farabalẹ̀ wo tó ń lọ ní ojú mi dáadáa. Ó ní wíwá ta wá yìí, ó ní ó fún àwọn ní agbára láti máa ṣìṣekúṣe, gbọ́n ní agbára láti máa ṣìṣekúṣe, gbọ́n ní agbára láti máa ṣìṣekúṣe. Mo gbọ́ yẹn lẹ́nu ẹ̀. Mo gbọ́ yẹn lẹ́nu ẹ̀. Mo gbọ́ yẹn lẹ́nu ẹ̀. Ó ní wíwá ta wá yìí, ó fún àwọn ní agbára láti máa ṣìṣekúṣe. Ìyẹn fi hàn pé àwọn náà ti ń gbégbèsè àti ṣìṣekúṣe tẹ́lẹ̀. Mẹ́ẹ̀ ló sọ fún alátẹnu, ń jẹ́ kí ẹ bá mi ṣàlàyé fún wọn bí mẹ́ẹ̀ ṣe sọ fún wọn. Ìyẹn ni pé ẹ̀rí pé wíwá tí a wá ó ní ìtumọ̀, ó dẹ̀ fún ìlú ìnagbára, ó jẹ́ kí ààfin onípòpó kó má lọ ìta. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tí ẹ̀ ń wo fídíò yìí, ẹ fi ọkàn sílẹ̀ ní ibi tí a dé yìí kí ẹ lè mọ ohun tó yẹ kí ẹ ṣe, kí ẹ lè mọ ohun tí Ọlọ́run bá rán yín láti ṣe lórí ààfin onípòpó. Ìwọ̀nba ìta wa lè ṣe, òun làwa ti ṣe yìí. Ó dẹ̀ kù ní iwájú, ẹ rí bí wọn ṣe gba ààfin onípòpó, bí àwọn ìgbìmọ̀ àwọn tí wọn ò nífẹ̀ẹ́ àwa Yorùbá, àwọn ọ̀tá àwa Yorùbá, bí wọn ṣe gba ààfin onípòpó láti ara ìrìn tí a rìn, láti ara owó tí a ná yìí tí àwọn ẹni dá owó yìí padà fún wa títí di èní. Ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ òfin tí a fi lẹ̀ ní ọjọ́ yìí tó lẹ́ pé òun la wá ń ṣe báyìí nísìnyí. Ohun tó wọnú ẹ̀ ni pé ṣé ẹ gbà tó tẹ́ ẹ lọ́rùn pé ọgọ́ta fẹ́ dífá yẹn, ẹni tí Ifá bá mú ká bẹ̀rẹ̀ pè bí ẹ̀ láti Ifẹ̀ Ọ̀yọ́ ká dá padà wá sí ilé ká tó bọ́ sí ìpínlẹ̀ Ẹ̀pẹ́ta, tó tẹ́ ẹ lọ́rùn, tó tẹ́ ẹ lọ́rùn, tó tẹ́ ẹ lọ́rùn. Ìjẹ́ ẹ rí òfin tí a fún wọn yìí, òfin yìí ṣé kò wúlò fún wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire? Ẹ yẹ ká tẹ̀síwájú lẹ́yìn tí ọba Ológùnbá ti ń tu sí Faransé fún wọn. Ẹ yẹ ká tẹ̀síwájú ká wo ibi tí ọ̀rọ̀ yìí máa gúnlẹ̀ sí. Ẹyọ ẹ ṣe sọ, I have it in video tó fi ṣó wípé wọ́n wá stop, wọ́n wá ṣe normally, wọ́n fi Ifá wá yan onípòpó yìí. Ìgbà tí Ifá yan ni wọ́n bá yẹ pé
èmi sì ọlọ́run fún mi ní strength láti ní ìgbọ̀rọ̀ anybody mò ń face anybody ọlọ́run ṣáà yọ mí tábà lọ yá tó bá jẹ ọjọ́ iwájú tó bá sẹ́ni tó lè fèsì orúkọ bẹ́ẹ̀ kọ́ kí ló yẹ ká ṣe lábá ní ká dá òfin tuntun sílẹ̀ so ààfin onípópó láti dá òfin yẹn sílẹ̀ wípé ẹni tó bá máa jẹ láàrin àwọn ọba mẹ́rin yẹn á bẹ̀rẹ̀ ìpèbí aláàkọ́nà wọ́n kọ́kọ́ mọ̀ láàrin ara wọn nílùú pé àwọn ti yan ọmọ Odùduwà àpọ́nbélé nísìnyí àwọn ọba náà tún máa wò ó fínífíní wọ́n á wò wọ́n rí pé ọmọ Odùduwà àpọ́nbélé ni wọ́n tó wá sìn ín wá tí wọ́n yẹ máa sìn ín wá náà ní so láti pé ká ṣe é ní kó jẹ́ àkọ́kọ́ kó jẹ́ òfin àkọ́kọ́ tá a máa ṣe pé ẹni tó wá jẹ tó wá jẹ òun láti sìn ín wálé kó wá ṣèpèlé ní ọ̀dọ̀ Ọ̀ràngún Ìlà tó wá parí ìpínlẹ̀ ọ̀dọ̀ Ọ̀ràngún Ìlà á lọ sọ́dọ̀ gbogbo yín gbogbo ẹ̀yin ọmọ Odùduwà á wá parí ẹ̀ sọ́dọ̀ Olówu tó jẹ́ ẹ̀gbọ́n tiwọn so Olówu obìnrin máa parí ẹ̀ sí so on the 17 nísìnyí Olówu retí wa ní Abẹ́òkúta pẹ̀lú Ọbásanjọ́ tó retí wa bí ká dé Ọbásanjọ́ wá wùwà kan tó yà wá lẹ́nu Ọbásanjọ́ former president of Nigeria ó wùwà kan tó yà wá lẹ́nu ó ní pé tá bá ti wá tó wọn bá ti rí gbogbo báyìí ṣe tó wọn bá rí pé ó tọ́ sọ́nà òun wá lọ bá president wa pé tó òun faramọ́ kóun náà faramọ́ kó lè wà lẹ́gà wípé ọba tó bá ti jẹ ní ọ̀hún tó bá jẹ lọ́hùn á máa ṣèpèlè níbí gbogbo àwọn máa install ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá sí alágàṣe tàbí wáyé sọ́lá àṣẹ bẹ́ẹ̀ la máa lọ sí onípópó tá máa install onípópó successfully tó òfin ẹ bẹ́ẹ̀ láti onípópó báyìí sí sọ̀rọ̀ yìí bàbá wa dúpẹ́ wọ́n tí ẹgbà àṣà yìí wọlé it's a new culture báyìí sà ló fi jẹ́ historical visit ẹ ṣeun sà kábíyèsí o. kábíyèsí fún wọn láti ẹwọ́ mo kí ẹ̀yin àgbà oyè lórílẹ̀-èdè ọ̀fíwà chiefs asàn yìí ẹ̀kọ́ ayé yìí nǹkan ìṣẹ̀lẹ̀ sí ìtẹ́ òde nígbà ìtẹ́ òṣìṣẹ́ ẹni ṣubú ẹni ẹni fara ẹni faragbà ẹni késo ìtẹ́ òde nígbà ìtẹ́ òṣìṣẹ́ tí bá bá tọ́mọ tẹ̀mí a máa bá ní dé lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sáàfin alára kábíyèsí ọ̀kan ní gbogbo wa o ibi ò sì ní ṣẹlẹ̀ sí wa àmín sọ̀pọ̀ náà ní tú aká àṣẹ agbọ́dọ̀ ní ẹ̀kọ́ bíi aláwọ̀ ẹ̀kọ́ ní kọ́ńtẹ́pá. kí gbogbo ilé kéyìn bàbá wa bàbá alára. àkọ́kọ́ mọ̀ ìyẹn ló kiri. orúkọ mi ni ọba Ajíbádé Adébọ̀wálé Adékànbí Adégbètẹ́ Alákétu ọ̀kẹ́tù lójọ́mọ Yorùbá Republic of Benin. wàá gbó àtọ́ tí àṣẹ bàbá òní tí òní bàjẹ́ àníwá ìdí ìtàrò tó nígbà ìtàrò wọ́n sì ń ṣe ọ̀rọ̀ Alákétu. ní ara àwọn tí nígbà tí ogun ṣẹlẹ̀ sí Ọ̀yọ́ Aláàfin tí Aláàfin fún ó pe àwọn tó jẹ́ ẹ̀jẹ̀ ló kún dìde fún ọ̀rọ̀ fún ogun ìdáhùn Alákétu mọ̀ pé ọ̀dọ̀ tó ní ìjà máa ti wá gbà wọlé ó máa ti hàn gbé lẹ́nu. Alákétu ti kó àwọn ọmọ ogun ó ti kó wá sí Ọ̀yọ́ Onídàsá ni wọ́n ti sí ọ̀nà pa ogun wa gba Kétu wọlé àwọn ọmọ ogun rèé wọ́n ti wà lọ́yọ̀ọ́ Alákétu á wò pé ẹran ti wà pé wá wò pé àkéjú ikú má jẹ sèse àbẹ̀ṣe àwàdà pé kí ni ká ti gbọ́ pé ogun ká kíkọjú mọ́ pẹ̀lú adé lórí ọdọ́gbọ́sì wọn rí adé gbé lọ. lára àwọn obìnrin tó wá kú mọ́ ẹrú lọ sí ilẹ̀ Àgbómẹ̀ wọn atásùkò tó máa padà wá sí Kétu padà. lára àwọn ọmọ tó kó dání ni àwọn ẹrú tó máa ń dà wá láàmú léèrè ní Kétu tó fẹ́ gba èmi ò tí ì gbà kí wọ́n gba ààfin wa o Alákétu èmi ò tí ì gbà. bọ́ ṣe tolú aláṣẹ lágbà tí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ ó pé ipa tó pọ̀ àti àwọn ọba tó jẹ́ ti Yorùbá. Ògúnbà ní sẹ́kítírì Alákétu àná Aládéfẹ́ Àlàó Ògúnbà ní sẹ́kítírì wọn ẹni kábíyèsí tó jókòó yìí
òní secretary Alákétò àná tó wàjà onísàlẹ̀ ní vice president Alákétò àná sálẹ̀ òní oní vice president Alákétò àná tó wàjà àwọn ní treasurer Alákétò àná tó wàjà oníjẹ ẹni kó lè bó ṣe rí ibi táwọn ẹbí ti ń tọ̀ ọ̀tọ̀ ti dúfá ọmọ òyèrè ẹ jẹ́ ká ṣe nǹkan tó yẹ ká ṣe fún ní agboolé ká tó wá fà á lẹ́yìn olóyè lọ́wọ́ eré tó wá fà á lé ìlú lọ́wọ́ àdáwọn olóyè bíi méjì kan sí mẹ́ta ti ń gbàgbé fún ìdílé wa láti ọ̀pá àṣẹ tẹ́lẹ̀ kan gbé wá kan gbé wá wọ́n ti gbé gbàgbé mi. ìyá tá a tó ń kó àwọn ọmọ ẹrú wà yìí wọ́n ti lọ fi wọn ní owó wọn àgbà tó lọ àṣewádìí pé ibi tọ́rọ̀ yìí dé àwọn bàbá yìí wá gbọ́ àti ṣòro àgbótílé àwọn aṣòro ìtàlá Alákétò tó máa ń ṣòro bí a ṣe wá ṣe ti onípòpó lọ́dọ̀ ọ̀rọ̀ tó ń là ó dá Alákétò máa lọ parí orò ní Ifẹ̀ wá sílé ìyẹn la ṣe káàdélé wọ́n fa Alákétò lé àwọn olóyè lọ́kọ́ lọ sí ààfin ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ náà léde pé Olúwa láṣẹ òun la máa dúpẹ́ tó pọ̀ lọ́wọ́ ẹ̀ lọ pé a fún ní nǹkan kan a gbé nǹkan kan fún un iṣẹ́ tí orí bá ti rán èèyàn òun ló ń ṣe ọ̀tá pọ̀ ṣùgbọ́n ẹni tó máa bẹ́ṣù jẹun ṣe bí àágùn ẹni tó lè máa dé ipò tó ga ẹsẹ̀ àti rin máa dúpẹ́ pé èyí ìgbà àti ẹ̀mọ́ pé ó ti bá a débi tó bá a dé àti padà wá sí ilé bàbá wa àti padà wá sí ilé ìyá wa kí ẹ wá dìde alára ni ajérò ni ọ̀rọ̀ gùn ńlá ni gbogbo kan wá ní ẹ wá dìde kẹ tì wá lẹ́yìn ó lè kẹ́yìn bàbá wá dìde fún ìrànlọ́wọ́ wa ó lè wà nínú àkọsílẹ̀ pé lásìkò yìí o àyọ̀dá gbẹ̀tù fún ọ níbẹ̀rẹ̀ àyọ̀dá àfẹnẹ́kókó fún ọ níbẹ̀rẹ̀ àyọ̀dá onísàlẹ̀ fún ọ níbẹ̀rẹ̀ àwọn tó lè jẹ́ ọmọ Yorùbá tí Yorùbá ó dá lẹ́nu ṣákáṣáká wọ́n ti wá sílé bàbá wọn dẹ̀ mọ̀ ní àfiwá kẹ́ẹ̀dì ẹ̀rọ wà lọ́wọ́ ibi tó bá kù sí àwọn bàbá mi náà wà tó fi ibi tó bá kù sí ẹ ṣe. tó dúpẹ́ lọ́dún wa lọ́dún ọdún alárẹ̀jẹ́ lẹ́ni inú wa dùn àjọ wa kún pé èmi kò pé ní ìdáàbò rí àmọ́ látẹnu òní ní àtọ̀dọ̀ olúláṣẹ tó ṣáájú ọ̀nà tó sì kéde kò pé mọ̀ mọ́bílẹ̀ mi ọlọ́run kò ní jẹ́ kí mọ̀ lámọ̀ tẹ́ ọlọ́run sì ẹ̀mí yóò bù ẹ̀lú pẹ́ ẹ̀pẹ́lẹ́ àgbèrè bàbá yìí ẹ̀lí kòṣìgbò ẹ̀lí ìyàgbó lágbára Olódùmarè lágbára gbogbo à ẹ̀mí gbogbo pẹ̀lú àlàáfíà fẹ́ẹ̀ fi lo àgbèrè yìí àwa náà dà sí wa ní kékeré lágbà tọmọdé lọkùnrin lóbìnrin pẹ̀lú gbogbo wa ayọ̀ lábàdélé òkú náà lábàdélé èmi ni ọlá oyè ní ìran ìṣọ̀lá ògbógún kejì oníṣàbẹ̀ ìlú ṣàbẹ̀ àdúpẹ́ ẹ ṣeun lẹ́ni gẹ́gẹ́ bí olùlàṣẹ ti wí bẹ́ẹ̀ náà lọ́jẹ́ àmọ́ lè ní ẹnìkan ọmọ wọn lọ́ba mú wọn ò sì ní mọ̀ wọ́n mọ́ ni àṣẹ ti gbólé yìí wọ́n lè tó lè mọ̀ wọ́n lọ́ba mú asílẹ̀ mú wọn yẹn ó débẹ̀ olúwo èyí tó kù ọdíjọ́ tí a bá ṣe kéré olùlàṣẹ òfin ẹ̀dá formation ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ náà lọ ẹ ṣeun. ní kábíyèsí ọba Abdulwahab Adio Ògúnjì olókùnbà àti ilẹ̀ ọba ọba pápá ìkẹta ọmọ ilé alákùnrin ní ọ̀dà. èmi ni secretary general ti council ọba Yorùbá nílẹ̀ Benin Republic. àwa rèé àwa ọmọ nílùú tí Ọlọ́run gbé sí ilẹ̀ fún ìbílẹ̀ lómìnira àwa gbà wípé kò sí bẹ́ẹ̀ni kankan
wípé kò sáàlà kankan artificial demarcation ni òyìnbó ṣe níbẹ̀ rìn tó fi tì wá sí ilẹ̀ ìdààmú ilẹ̀ àwọn ọmọ Yorùbá ló wá àkíṣe rẹ̀ ní olùjẹ́ pé à ń ṣàfihàn pàtàkì tí mo wá rí ẹnìkan tó gbé mi nígbàwọ̀ tí ń jẹ tẹ́ẹ̀wò tó kéré ọgbọ́n inú rẹ̀ pọ̀ tó láṣẹ alájàṣẹ kódà mo dúpẹ́ àjàṣẹ ni òun ló ń ṣokùnfà gbogbo ìtànṣe mo sì gbàdúrà fún pé Ọlọ́run á jẹ́ kó ká lè ṣe gbogbo ìdáṣe ló láì ní tẹ̀ wá ní ilé táwọn wá táwọn bá ń láyọ̀ àti àlàáfíà ẹni wá ṣe ní kẹ́ máa gbàdúrà fún wa kí àwa náà tí a wà ní òjìkejì kí gbogbo Ọlọ́run gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ní ti dáadáa fún Odùduwà bàbá wa ká máa ṣe láṣẹ lọ. kábíyèsí o ẹkú ilé o ẹkú ilé èmi ni Ẹ̀dùn Solomon Adékọ̀yà ti ìlú Ọ̀rí Ìjè lápapọ̀. èmi ni Ẹ̀dùn Solomon Ẹ̀dùn Solomon Adékọ̀yà awẹ́lédè kejì ti ìlú Ọ̀rí Ìjè lápapọ̀. ọmọ Ìbíyàn làwa ọmọ Ìbíyàn ni àwa ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn. àwọn baba ńlá wa Àdòkò ni wọ́n tọ̀ lẹ́yìn lọ sí Ọ̀rí Ìjè. ìlú yẹn jẹ́ ìlú tí Ọ̀rí tẹ́ ló wà níbẹ̀, kò sí ìlú kankan níbẹ̀. ṣùgbọ́n nígbà tí ogun Dàmẹ́ dé, wàhálà dé, àṣà ń rí ọ̀nà àbáyọ. Babaláko wa tó jẹ́ asábà tó lọ tẹ̀lú síbẹ̀, ó ti di òmìnir di ọba kẹta tí ọjẹ́ ní agbolé náà. ṣùgbọ́n a rí i pé àwọn ọmọ Dàmẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí wa kòtò lábẹ́ wa. Ọlọ́run ló yan olùlàṣẹ fún wa láti lè gbèjà wa wípé kíní yìí tàn bá dákẹ́ ká bá wòran gbogbo ìran Yorùbá pátá, gbogbo orí adé ti Yorùbá pátápátá wọn dáwọ́ tẹ̀. níṣẹ́ la gbúrò pé wọ́n fẹ́ mú ọba ní Pópó ní Grand Popo lọ́jẹ́ ní Togo ni wọ́n ti lọ mú ọmọ oyè náà. tó láṣẹ ló jẹ́ alájẹlà ọ́ ló sọ fún wa pé òun gbọ́ nǹkan báyìí báyìí o kí là á ṣe sí i. wọ́n ní kí là á ṣe sí i á lọ bá wọn ni. ṣé wọ́n fẹ́ pọ̀ ní Pópó rẹ̀ ni? ṣé kò sínú ọmọ Odùduwà tí wọ́n pín sí Dàmẹ́ ni? torí a mọ̀ pé Alákétu, Oníṣàbẹ̀, Onípópó bí ìtàn sọ pé wọ́n pín sí ilẹ̀ Dàmẹ́. ilẹ̀ ni wọ́n pín, wọ́n sá pín ènìyàn. kí la lè ṣe sí i láti dìde lálọ́ ọjọ́jọ́ òní o ọjọ́ tó pọ̀ ni. ànáyà gidi ni la fèsì wọn nígbà kò lè ṣeé ṣe bí wọn bá sọ ọba wọn kọ́ lọ sọ síbi tí wọ́n ń sọ sí ọmọ ní Grand Popo yìí kò ní wáyé. wọ́n sì gba ọ̀sẹ̀ ní fún wa kájákẹ́ láti ọdún kẹta ni láti ṣe. níṣẹ́ ni wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tí káwá rí ọmọ Onípópó kárí ilé. ìgbà yẹn ó dùn mọ́ wa. nǹkan tó mú wa tí ọpọlọ yẹn fò wá fún tó láṣẹ ni pé bí a bá fi òfin kan dé wípé nínú gbogbo àwọn ọmọ Odùduwà bí wọ́n bá fẹ́ dé adé kí wọ́n máa wá ṣe pẹ̀bí ní ilé. ìgbà náà Yorùbá á mọ ibi tí adé Odùduwà ibi tó nípọn sí. bí kò jẹ́ bẹ́ẹ̀ àwọn adigunjalè, àwọn alọ́nilọ́wọ́gbà wọ́n ó sì máa gba gbogbo agbára wa ká máa fi ṣe tiwọn ní a fi dìde ká fi tẹ̀lé Onípópó wá sí Ọ̀rọ̀gún ilé Ìlà láti wá ṣe ìpẹ̀bí. lẹ́yìn tiẹ̀ bí ọmọ Yorùbá kan bá máa dádé ní Benin Republic bí kò bá wá bí kò wá ṣe ìpẹ̀bí ọdí ìṣọmọ Yorùbá ni ìṣọba nìyẹn. sọ̀rọ̀ nílé ìbámu lọ́jọ́ wájú ẹ̀. ọ̀rọ̀ náà tó ṣíwá dìde tó ṣíwá jáde gan-an láti gba eré yín láti fi hàn yín kẹ́ fún wa ní agbára kẹ́ tì wá lẹ́yìn kí gbogbo kíní yìí kó
kó lè jẹ́ nǹkan tí ó dáa tí ó rọ̀ wá lẹ́rùn ọ̀gbun ilé èyí ilé nì lọ́dọ̀ kó wá pẹ̀lú gbogbo wa. ẹgbẹ́ ẹ̀tọ́ ẹni wọ́pọ̀ ẹni ṣùgbọ́n àní wáyé olóògbé ìgbàlá tó ń bẹ àwọn ọba ilé. Mo dúpẹ́ fún Ọlọ́run. Mo dúpẹ́ fún Ọlọ́run àsìkò yìí. Yorùbá ní kò dáa. Wàá gbọ́ sí. Báwo kò dáa ṣe mo dúpẹ́ fún Tolúlàṣẹ tí gbà mí wá ilé bàbá mi sọ̀rọ̀ owó ìlà. Mo sì ìpèlè ní ìdájà. Also, ó gbà mí wá ilé bàbá mi alára. Mo wá kí ẹ̀. Mo wá kí ẹ̀. Bó bá ta sọ English fún bàbá. Okay, all the time. Orúkọ mi Adesina Fagbemi. Adesina Fagbemi. Bí Adégòkè ni. Yes. My own is Adégòkè. Okay. All the time. We'll come back to greet you, to meet you, because I'm so happy to come back and talk. Thank you. You're welcome. Kí gbogbo ẹ̀yin brothers wa kí lórúkọ bí tẹ́ ti wáyé ilẹ̀ olómìnira bẹ̀rẹ̀ ilẹ̀ òní burú fún yín gbogbo ayé òní lé yín ẹni ṣubú ẹ̀mí ẹni ṣubú ara ẹni faragbàgbà ẹni kérora èyí tẹ́ ìrù tí kò ní bàjẹ́. lẹ́yìn gbogbo atótónu táwọn bàbá wa tí wọ́n sọ ìtàn tó ń sọ ohun tó ṣẹlẹ̀ ni àwọn babaláwo wá ṣe àdúrà fún wa. Lẹ́yìn àdúrà làwa gbéra ní agbá ọ̀dọ̀ kábíyèsí Ajérò lọ. Gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ààfin kábíyèsí Ajérò pátá ẹ ó máa rí láìpẹ́ yìí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí a ti sọ ń bí náà ni a sọ lọ́hùn. Ọ̀rọ̀ kábíyèsí Ajérò nìkan ni ẹ ó ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti gbọ́. Ẹ ká gbọ́ àdúrà bàbá wa. ilé yìí ní rà ọ̀nà yìí ní rà ẹ máa ju yín ṣe ẹ máa du ẹ máa dán kábíyèsí o. ẹ̀kọ́ ayé ilé o àyè fi sọ àtẹ̀síwájú báyìí láti ìgbà tó lọ kábíyèsí. Àti gbọ́ tó fún wa ní evening time. Aláyélúwà kábíyèsí alára ọmọ Odùduwà, ọ̀kan náà àwọn ọmọ Odùduwà tó Odùduwà bí fún ara ẹ̀ tí kì í ṣe ọmọ ní ààfin alára. Wọ́n ṣe àdúrà fún Tolúlàṣẹ, wọ́n sì bá Tolúlàṣẹ sọ ọ̀rọ̀ tí ó yẹ kí amúṣẹ́ṣe lórí ẹ̀, Ọlọ́run á sì fún wa ṣe. Kí ni ọ̀rọ̀ tí bàbá bá wa sọ? Ẹ máa yẹ ká bá ètò yìí lọ sí ewọ́ iwájú kí a lè rí àwọn nǹkan tí bàbá bá Tolúlàṣẹ sọ tó jẹ́ iṣẹ́ tí a tún gbọ́dọ̀ ṣe, ta gbọ́dọ̀ ṣe tó jẹ́ iṣẹ́ ńlá lẹ́yìn eléyìí tí à ń ṣe yìí. Ọlọ́run kò bá ti yá ẹ ó máa gbọ́ bí ìrìnàjò náà ṣe fẹ́ rí. Ó di ọ̀dọ̀ Ajérò báyìí. Ọ̀dọ̀ Ajérò ní àwa báyìí tí kábíyèsí Ajérò dé tí wọ́n kí àwọn bá wa. Lẹ́yìn yẹn àwa sọ̀rọ̀ níwọ̀nba ní ìta. Ẹ yẹ ká lọ gbọ́rọ̀ látẹnu kábíyèsí ọwá Ajérò. Àtún lè gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn bá wa mọ́ ní kọ̀ọ̀kan torí pé ọ̀rọ̀ kan náà ni a sọ níbí, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu Ajérò kábíyèsí Ajérò òun ni kí ẹ bá wa gbọ́, kí ẹ bá wa rí pé bàbá wa wọ́n nífẹ̀ẹ́ wa ní ilẹ̀ olómìnira Benin. Kábíyèsí Ajérò ọwá Ajérò alára olúgbọ́n àrẹ̀sà oníkòjìkòyílé àti kábíyèsí ọlọ́yẹ náà, gbogbo wọn pátá ni wọ́n nífẹ̀ẹ́ ààfin ilẹ̀ olómìnira Benin tí wọ́n sì ń bẹ̀ wá wò, tí wọ́n sì ń bá wa sọ ọ̀rọ̀ tó ń bá wa ṣe ètò bá ṣe fẹ́ ní àgbéga. Ẹ yẹ ká gbọ́ láti ẹnu kábíyèsí ọwá Ajérò. Tó mo mọ nǹkan tẹ́ ń gbó jù, nǹkan tẹ́ ń là kọjá gbogbo ẹ̀ náà. Lọ́ọ̀kúrẹ́ àárọ̀ yẹn náà. Ẹ ṣẹ́gun ọ̀tá. Ẹ̀rẹ́ yìí o. Bàbá Chijú Adé, wọ́n fẹ́ràn yín gan. Bẹ́ẹ̀ni,
wọ́n dẹ̀ bàbá yẹn dẹ̀ pọ̀ lọ́kùnrin bẹ́ẹ̀ni bàbá pọ̀ lọ́kùnrin olówó lọ́lá lọ́rọ̀ ó dẹ̀ níwà ó dẹ̀ nífẹ̀ẹ́ ibi tí wọ́n dẹ̀ bá connection ní iṣẹ́ yẹn ó dùn wá pé wọ́n lè parí ọ̀ ṣùgbọ́n nísìnyí àwa náà máa dìde sọ̀rọ̀ àwa tá a jẹ́ original ògùn àgàgàgà a ṣiṣẹ́ lórí ẹ̀. kábíyèsí ẹ ṣeun kábíyèsí mo fẹ́ fi àsìkò yìí náà kí olóyè tó ń lọ àṣẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kí Ọlọ́run fi ṣáńgẹ́lì bó ṣe rí gbogbo bó ṣe rí nìyẹn Ọlọ́run ló gbé dìde lásìkò Ọlọ́run ló gbé dìde lásìkò ìgbà mìíràn wọ́n ní tí Ọlọ́run bá ṣiṣẹ́ á fi òpè á fi dààmú ọlọ́gbọ́n á fi ẹni tí ò lágbára á fi ṣẹ́gun ẹni tó lágbára. Ọlọ́run ló ń lo olúwàṣẹ Ọlọ́run ló ń lo Ọlọ́run tó dẹ̀ ń lo kò ní pátì Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run adẹ́mẹ́sì ádàgbà ádàgbà bí Ọlọ́run dẹ̀ ṣe ń fún ní oore ọ̀fẹ́ ló fi ń wọnú ilé ọlá káàkiri lọ́dọ̀ gómìnà lọ́dọ̀ ọba Ọlọ́run dẹ̀ fún ṣe Ọlọ́run ní padà lẹ́yìn ṣínú àtúbọ̀ ràn lọ́wọ́ ọ̀nà àtúbọ̀ máa là fún gbogbo tó bá torí bọ̀ ọ̀nà á máa là fún tó wàá rí ṣe á máa rí ṣe á dẹ̀ ṣàṣeyọrí á ṣàṣeyọrí so iṣẹ́ wà fún wa láti ṣe àwa tí ó dẹ̀ lẹ́nu ẹ̀ a máa pera wa ṣiṣẹ́ yẹn ìgbà tí a fẹ́ jẹ alájàṣẹ nípa lóko ní àyàṣẹ tí ìyàwó ọ̀rọ̀ yẹn ló túbọ̀ fẹ́ fa kiri láàrin kò sí problem inú mi dùn wípé olùdáṣẹ ti lọ́dọ̀ Ọbásanjọ́ ó fẹ́ràn Yorùbá Ọlọ́run dẹ̀ ṣe ó ti ní gbogbo connection yẹn gẹ́gẹ́ bí president kò síbi tó lè wọ̀ wọ́n ti máa tẹ́wọ́ gbà wọ́n dẹ̀ máa ṣílẹ̀kùn fún so a padà rí àjíjọ sọ̀rọ̀ ó ṣeéṣe kó jẹ́ pé gbogbo alájọ máa tẹ̀lé wá láti wá rí president lọ́hùn. kábíyèsí o kábíyèsí. lẹ́yìn ètò tẹ́ gbé kalẹ̀ nípa pé alákẹ́tù oníkókó alájàṣẹ onísàbẹ̀ tó máa wá sílé wá ṣe ìpèbí ó dáa púpọ̀ ètò tó dáa ni èyí tí ó bá ti lè wá kì í ṣara wa ni so mo láìkè tó yẹ ètò tó dáa gbáà ni inú mi dàbí pé ọdún yìí tẹ́ wá sọ́dọ̀ Ọ̀ràngún ṣe dáadáa èmi náà máa dúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ better aspect kan wà nínú history tó máa ń sọ tí ó correct Alára Ajérò àti Ọ̀ràngún ọmọ ìyá kan náà ni wá àwa mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn ni tí wàá fi yàtọ̀ láàrin àwọn ọmọ Odùduwà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn Alára lẹ̀gbọ́n wa Ọ̀ràngún làbúrò wa
àárín gbùngbùn ní Ajérò wà. Nínú àwọn ọmọ Odùduwà náà tá a jẹ́ méje, mẹ́ta ló wà wájú, mẹ́ta wà lẹ́yìn. Àárín gbùngbùn náà ní Odùduwà àti Ajérò wà. Ààfin Odùduwà la fi gbé ààfin tiwa kalẹ̀, ẹ la fi jẹ́ Ọwá. Ọwá ni Ajérò, Ọwá ni Ọ̀ràngún, Ọwá ni Alára. Ọwá náà wà Iléṣà. Ọwá Iléṣà ṣẹ̀ṣẹ̀ máa sọ agbára Ọlọ́run náà bá wọn wá Iléṣà, àti àwọn wá ọba tó tún dáa bí ti bàbá tó lọ tàbí tó dáa ju bàbá tó lọ. Ṣé a ti jẹ́ Ọwá Iléṣà, ara wa ni ara kan náà ní gbogbo wa. So kò sí wàhálà rárá. A wà pẹ̀lú yín, a wà pẹ̀lú yín. Ṣé máa pé bàtà àwọn ọmọ Ísírẹ́lì bọ́ sóko ẹrú ní Egypt 400 years wọ́n tó bọ́ nú ẹ̀. Bàtà wọn kọ́ àwọn ọmọ Ísírẹ́lì ẹrú lọ sí Bábílónì 70 years ni wọ́n fi wà nínú wàhálà yẹn. Talent tó ń kó wọn yọ Ọlọ́run ni. So Ọlọ́run lá máa bẹ̀, Ọlọ́run náà máa kó ẹ̀yìn náà yọ. Ọlọ́run máa dá àwọn ọba nílẹ̀ Bẹ̀nẹ̀ náà tá dá wọn sí dáadáa, tá kó wọn sí àyè tó dáa, tíjọba á mọ̀ pé wọ́n wà ńbẹ̀. So Ọlọ́run á bá wa ṣe. Then àwọn help tó bá yẹ ká máa fi ránṣẹ́ láti Nàìjíríà sí Ọlọ́run á jẹ́ kó ṣe. Gbogbo effort ọmọ wa tó ń dàjẹ́ ṣe wọ̀nyí, Ọlọ́run á túbọ̀ jẹ́ kó ṣe. Inú mi dùn láti rí yín, láti welcome yín, láti gbà yín lálejò, àti láti jẹ́ kẹ́ mọ̀ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, ilé tọ́nà méjì ni ilé ti bí, ilé tọ̀hún. Àwa tá wà ń bí, a ò gbàgbé yín rárá, a ò dẹ̀ lè gbàgbé yín, a ò gbàgbé yín, a dẹ̀ lè gbàgbé yín, a ní gbàgbé yín láíláí. A jọ máa rànra wa lọ́wọ́, ìrànlọ́wọ́ tó bá yẹ ká ṣe, a máa ṣe, ránṣẹ́ sọ́run. Àwọn ìjọba wọ́n tọ́jú wa, wọ́n ń ṣe dáadáa. Lẹ́yìn àwa tá a lè jọ mọ̀ Odùduwà, wọn kò yàn wá kéré ní gbogbo ibi tá a wà. Níbi èmi ló kọ́kọ́ ṣe alága lọ́balọ́ba nípínlẹ̀ Èkìtì, èmi ló kọ́kọ́ ṣe lórí pé àwọn ìṣètò wa ṣe lẹ́yìn tèmi. Alára náà ló sì tó dáa níbí, Ọ̀ràngún ló sì tó dáa ní Ọ̀ṣun State. Ọwá Iléṣà náà ibi gíga ló wà. Tó káàkiri bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fún wa lórí lágbára Ọlọ́run àṣẹ títí inú. Tó ẹ káàbọ̀. Ẹ jẹ́ ká wọ́n ya fọ́tò.